A kú dédé àsìkò yìí kẹ́yìn lólùfẹ́ wa nílé lóko ní ẹ̀yìn òdì káàkiri àgbáyé. Eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí ni àgbo prostate tá a mọ̀ sí ìsétọ̀. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ti gbàgbé tí a ṣe mọ́. Níjọ́ wọn àná àwọn bàbá wa tó bá fẹ́ ṣe àgbàdo, wọ́n máa ń ṣe àgbàdo tèpotèpo ni. Ẹ rí i pé àgbàdo la gbé kaná yìí. Ṣẹ́rí kéèyàn ṣe àgbàdo tèpotèpo, oògùn kan ni lọ́tọ̀, ó tún máa ń jẹ́ kí àgbàdo kó dùn láàyè ọ̀tọ̀. Yàtọ̀ sí ká máa fi iyọ̀ sí i. Bó ṣe wà yìí, tá a bá ṣe àgbàdo yìí, ó máa dùn. Oògùn ni tá a bá jẹ àgbàdo yẹn. Àtàbà wá rí àgbàdo jẹ, ṣẹ́rí omi àgbàdo yẹn gangan oògùn ni fún ìsétọ̀. Ṣẹ́rí ìsétọ̀ yìí, tí a bá ti pé bí ọmọ 40 ọdún, ó yẹ kéèyàn máa lo àgbo ìsétọ̀. Yálà èèyàn ní ìsétọ̀ àbí èèyàn ò ní ìsétọ̀, ó yẹ kí a máa lo oògùn ìsétọ̀. Ṣẹ́rí omi àgbàdo yìí, tá a bá ti sè é tó bá ti jiná dáadáa, omi àgbàdo yìí nìkan náà ni òun la fi tírìtì àìsàn ìsétọ̀. A máa mu omi yìí láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. A ní ìsétọ̀ ni o, àbá ní ìsétọ̀, ẹ jẹ́ ká máa mu omi àgbàdo. Àwa tá a bá rí àgbàdo, tá a bá rí ewé àgbàdo, àwọn ewé ara rẹ̀ yìí lásán, ẹ jẹ́ kí a kó sí orí iná, ẹ jẹ́ ká fomi sè é, ká sè é kó jiná, ká máa yọ mu, ká máa gbé kaná, ká máa yọ omi náà mu. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù. Ẹ share prógrámù yìí, ẹ like, kí ẹ comment, àná Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé báyìí mi àti yín, pòrògòdò ayé ò nílù fún wájú. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tẹ́ máa pè mí sí ní 08039 336675. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide.